wọn ní èdè Yorùbá ìyẹn a máa ní láti kúnlẹ̀ ní ó yá gbogbo ẹbí àwọn dáàdì kan bá mi jọ̀bálẹ̀ ẹni wípé ẹ káàsán sà ẹ káàsán mà ẹ káàsán ọkùnrin ilé ẹ káàsán obìnrin ilé ẹ káàsán gbogbo Afẹ́nifẹ́re wọ́n tún wá ní ká lọ sí Ìkálẹ̀ níbi tá a ti wá gangan àbí bẹ́ẹ̀ kọ́ ó yá o àbí ọmọ Ìkálẹ̀ o àbí ọmọ Ìkálẹ̀ o ọjọ́ àmúdá ẹni dáadáa ọjọ́ àmúdá ẹni dáadáa. Àti màmá mi Mr. and Mrs. Aládéètàn Ayọ̀ Samuel láti ìlú Ìkálẹ̀ Òdì-Ẹ̀rìn nílùú Ondo State láti wá ọmọ wa tá a kọ́ tún gbẹ̀kọ́ Aládéètàn Ṣẹ̀san Samuel òun máa ní olè sùn ní olè wò mo kàn déédé rí lọ́jọ́ kan ni ló bá ń kọrin ó ní ara ẹ bá mi gbọ́rọ̀ kan ọmọ Deborah yìí gangan báwo ló ṣe jẹ́ ọlọ́mọ tó níwà ní òun tó tún lẹ́wà ọlọ́mọ tó jẹ́ wípé gbogbo letters tó wà nínú orúkọ ẹ̀ ló dúró fún nǹkan gidi ó ní D ó ní she is diligent ó ní E she is elegant ó ní B she is bold ó ní O she is obedient ó ní R she is respectful ó ní A she is adorable ó ní above all she is humble wọ́n ní irú ọmọ bẹ́ẹ̀ tó lóòótọ́ ó tó kéèyàn máa kọrin ó wá ní ṣé mo mọ̀ nǹkan tí Deborah fi dá wọn lóhùn ọmọ yìí tẹ̀ nǹkan tó gbẹ̀kọ́ tó make sense tó gbọ́n ó ní I know you kẹ́lẹ́kẹ́lẹ́ love kẹ́lẹ́kẹ́lẹ́ love tó bá máa fẹ́ mi kẹ̀bí wá o I know you kẹ́lẹ́kẹ́lẹ́ love kẹ́lẹ́kẹ́lẹ́ love kẹ́lẹ́kẹ́lẹ́. Are you serious? Very serious. Nígbà tó ọmọ yín Deborah tẹ̀ nǹkan tó gbẹ̀kọ́ tó lóun ò ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ love ó ní tí Samuel ọmọ tiwa bá máa fẹ́ òun ó ní ká kẹ́bí wá Samuel délé ó sọ fún mọ́mí ó sọ fún dáàdì ó sọ fún gbogbo ẹbí a sì fọwọ́ sí nítorí náà gbogbo ẹbí ẹ jẹ́ ká lọ báyìí ká lọ tọrọ ọmọ níṣu lọ́kà kọ́ lè mọ̀ wípé lóòótọ́ àṣẹ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́wọ́ ó yá ká dìjọ lọ.